ó dàbẹ̀ ní pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ wọ́n ní ọjọ́ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu àlè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ngàn. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. mi ò kí ń fẹ́ ọbẹ̀ ara sí ẹni. ìdásórí ètò Ó ń Gbóná Fẹlifẹli lórí KAFTAN TV. ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti láǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wá lórí ìkànnì KAFTAN Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. ẹ ṣeun tẹ́ tún darapọ̀ mọ́ wa lórí ètò Ó ń Gbóná Fẹlifẹli, ó ń gbóná yàjó fún ti ìrọ̀lẹ́ òní. ẹ ti mọ̀ wípé orí ètò Ó ń Gbóná Fẹlifẹli ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lágbo ètò ẹ̀kọ́ ni, ètò ìṣèlú ni, ètò ìlera, ọrọ̀ ajé, olóṣèlú lóríṣiríṣi ni a kì í jẹ́ kí etí yín kí ó dé sí lórí ètò Ó ń Gbóná Fẹlifẹli. èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Prevail ọmọ bàbá Kọ́ládé Àgùntàṣọ́lù pírẹsẹ́ńtà Àgọ̀dẹ́ni Ògbọ́n Adẹ́rìn Ìjàpọ̀jọ́. ẹ ṣeun tẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò yìí lẹ́ẹ̀kan sí. tó ọ̀rọ̀ wo gan wa ló ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òní ni àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé, àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé tí wọ́n sì pè àkọlé wọn ní àwọn olùkọ́ tí a nílò fún irúfẹ́ ẹ̀kọ́ tí a fẹ́. Àwọn olùkọ́ tí a nílò fún irúfẹ́ ẹ̀kọ́ tí a fẹ́. àdúrà tèmi ni wípé gbogbo àwọn olùkọ́ àtàwọn tó kọ́ wa àtàwọn tó kọ́ gbogbo àwọn olóṣèlú, Ọlọ́run nínú àánú rẹ̀, gbogbo ibi tí ìlágùn yín wà, gbogbo ibi tí ẹ ti ṣiṣẹ́ sí, Ọlọ́run yóò gbà jáde fún yín. Elédùà kò ní jẹ́ kí làálàá yín kó já sí asán ní orúkọ Elédùà. tó adarí àgbà fún àwọn olùkọ́ ti National Teachers Institute ìyẹn Musa Maitausa ni ó ti sọ wípé àwọn yóò tún gbé ẹ̀kọ́ ọlọ́dún kankan jáde, ẹ̀kọ́ ọlọ́dún kan tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní oṣù kínní ọdún 2024. ẹ̀kọ́ yìí ni wọ́n ní àwọn olùkọ́ tí wọ́n bá ṣẹ̀ jáde, bí àwọn ṣẹ̀ jáde ní fásitì tàbí táwọn tó ṣẹ̀ fẹ́ wọnú ẹgbẹ́ wọnú iṣẹ́ ẹ̀kọ́ ìyẹn teaching, wípé wọn yóò ṣe ẹ̀kọ́ yìí fún ọdún kan kí wọ́n tó gba ìwé àṣẹ ìyẹn láísẹ̀nsì gẹ́gẹ́ bí olùkọ́ tó dángájíá. ní inú ẹ̀kọ́ tí wọ́n ní wọn yóò ṣe yìí ni wọ́n ti ní wọn yóò ṣe ìforúkọsílẹ̀ ní abẹ́ TRCN ìyẹn ẹgbẹ́ ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹgbẹ́ TRCN ìforúkọsílẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ tẹ́lẹ̀ wípé gbogbo ìgbà tí èèyàn bá ṣe tán ní iléèwé tó bá ti ṣe tán láti sọ wípé ó dà èmi náà fẹ́ dá dúró, mo fẹ́ yanrantí gẹ́gẹ́ bí olùkọ́, ni wàá lọ ṣe ìdánwò TRCN tó sì gba ó gba sàtífíkẹ́ẹ̀tì. owó ló fi gbà ó, tó bá ṣètò di bí àwọn ọdún bíi díẹ̀ sí bíi 4 àbí 8 ó tún mọ̀ renew ẹ̀, ọmọ sọ́dí ọ̀tún pẹ̀lú owó ńlá, kì í ṣe owó 5,000 kì í ṣe 7,000 naira. àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ọ̀gá àgbà Musa tí wọ́n sọ wípé ọdún kan la máa fi ṣe ètò ẹ̀kọ́ náà, wípé kì í ṣe pé ẹ kàn lọ ṣe ìdánwò báyìí, ẹ dákun ṣe ó jẹ́ ohun tí ó tọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ṣe mọ̀ wípé owó òun gan ọ̀rọ̀ Ọlọ́run ni olúkúlùkù wà pẹ̀lú ọ̀rọ̀ owó lórílẹ̀‐èdè yìí. ṣé ó tọ́? torí gbogbo alámọ̀ wípé wọn ò ṣe dáradára sí àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ ṣé ìrònú tí wọ́n tún gbé jáde yìí ǹjẹ́ lérò wípé ó jẹ́ ohun tí ó tọ̀nà lọ́wọ́lọ́wọ́ báyìí? àlejò àfúntòní yóò bá wa ṣàlàyé ọ̀rọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́. bákan náà ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ wípé a ó máa gba ìwé ìrìnnà ìyẹn pásítọ̀ọ̀tì láàrin ọ̀sẹ̀ méjì. ìwé ìrìnnà ìyẹn ni wípé tẹ́ bá ti lọ lé ní bá ẹ̀ka ọ̀sẹ̀ méjì ẹ ó gba ìwé ìrìnnà yín. ẹ dákun ṣé bẹ́ẹ̀ náà ni ó rọrùn? tó bá rọrùn bẹ́ẹ̀ kí ló dé tí a fi ń fi ẹ̀mí fàágùn sí láti gbà ìwá tó jẹ́ wípé tá a bá lọ lẹ́yìn oṣù mẹ́ta gan ẹlòmíì lè má ti rí tirẹ̀ gbà, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ní láàrin ọ̀sẹ̀ méjì péré ni a ó máa rí gbà. kí ni ohun tí ó ti ń fa ohun tí ó ti ń jẹ́ kí ó wọ́lẹ̀ láti gbà tẹ́lẹ̀ rí? àlejò wa lónìí yóò bá wa tún ṣe
àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà ilé ẹjọ́ tí ó ń gbọ́ ọ̀rọ̀ àwọn ológun ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti wádìí tí wọ́n sì ti rí wípé ológun Umaru Muhammed wípé ó jẹ̀bi ẹ̀sùn ẹlẹ́ni tí wọ́n ní ó jẹ́ aládarí ìyẹn MD àwọn nǹkan tí ó jọ mọ́ tológun, àwọn ẹrù àti àwọn tí ológun ní tó jẹ́ wípé òun ni aládarí nígbà kan rí. Wọ́n ní ó ti jẹ̀bi ẹ̀sùn wípé ó kó owó tí ó tó $1.47 million wọ́n ní ó kó jẹ. Ẹ dákun, àwọn olóṣèlú la mọ̀ pé àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó máa ń ró mọ́ lára, ṣé ó tún ti ń ró mọ́ àwọn ológun lára ni? Bọ́rọ̀ ọ̀hún bá ṣe jẹ́ lónìí, àlejò wa yóò bá wa bu ẹnu lu ọ̀rọ̀ náà. Bákan náà àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan báyìí ni wọ́n ní wọ́n ti lọ ń yáwó lọ́wọ́ àwọn báǹkì ìfowópamọ́sí. Wọ́n ní wọ́n dẹ̀ ti yá bí 46 billion naira láti lè san owó àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ wọn. Wọ́n ti yá 46 billion láti sanwó àwọn ìpínlẹ̀ wọn. Ẹ dákun, ṣé a ní ẹgbẹ́ òṣìṣẹ́ fún àwọn ìpínlẹ̀ àbí ẹgbẹ́ òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀? Tó bá jẹ́ wípé ìkan náà ni gbogbo wọn, kí ló dé tó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ tún lọ ń yáwó? Ṣé wọn pé Tinubu ńgbà tí wọ́n bọ́ sí orí àlééfà ni wọ́n ti ní kò sọ̀rọ̀ ìyàwó mọ́, àní yáwó níbì kankan mọ́? Ṣé àwọn ìpínlẹ̀ yẹn sí tí wọ́n yàtọ̀ ni àbí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọn ò ṣiṣẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe ṣe? Àlejò wa lónìí yóò bá wa tún ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wo, ó pọ̀ ní bíbà yìí jàǹtìrẹrẹ, àmọ́ ẹ jẹ́ kí n sáré dókè lọ́hùn kí n lọ gbé àlejò wa wọlé. Ẹ má yí kúrò ńbẹ̀, àdé tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN television Yorùbá. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ni ètò yín Ó ń gbóná fẹlifẹli, ó ń gbóná yàjó. Àlejò wa ti wà níkàlẹ̀ báyìí tí wọ́n bá wa ṣàlàyé díẹ̀ nínú ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àlejò wa fún tòní àwọn ni arákùnrin Mike Adebayo. Ẹ dákun bá wa káwọn aráalé. Ẹ̀yin aráalé, mo kí yín o, ẹ kú déédéé wòye. Ẹ ṣeun gan ni, ẹ ṣeun tí ẹ tún yọjú sí orí ètò lónìí. Adúpẹ́ gan ni. Inú mi dùn láti wà bí báyìí lọ́jọ́ tèmi. Ẹ ṣeun. Tó ẹ jẹ́ kí a mọ̀ ní pápápá lórí àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ ní àgbáyé èyí tí à ń ṣe lónìí, tí wọ́n pe àkọlé ti ọdún ní àwọn olùkọ́ tí a nílò fún irúfẹ́ ẹ̀kọ́ tí a fẹ́. Ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, kí ni ẹ lè sọ nípa àwọn olùkọ́ lápapọ̀ ní fún ti orílẹ̀-èdè wa Nàìjíríà? Lákọ̀ọ́kọ́ màá fẹ́ lu àwọn olùkọ́ lọ́gọ̀ ẹnu kí n kí wọn fún iṣẹ́ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ takuntakun. Láwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe ṣe. Nítorí wípé bá a ṣe láwọn olùkọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tó yẹ kán ṣe lásìkò tó yẹ kán ṣe, tán sì ń ṣe bó ṣe yẹ kán ṣe ṣe, láwọn kan náà tó jẹ́ wípé ọ̀gá ta ọ̀gá ọ̀tá, owó aláàrọ̀ àpé. So àwọn tán ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe, a kí wọn kú iṣẹ́, èrè wọn wọ́n á jẹ́ láyé. Kán tètè jẹ́ láyé ni kán tó jẹ́ lọ́rùn. wọ́n sì jẹ́ pẹ́. Bẹ́ẹ̀ ni. Wọn ò ní jẹ́ kò ní jó wọn lẹ́nu. Àmín. So àwọn olùkọ́ tí wọ́n ń ṣiṣẹ́ yìí, nípa bí mo ṣe mọ̀, wọ́n ń ṣe ìgbìyànjú wọn. Nítorí wípé orílẹ̀-èdè tàbí ibikíbi tí kò bá ti sí olùkọ́ tó dáńtọ́, orílẹ̀-èdè bẹ́ẹ̀ kò sí bó ṣe lè rọ́wọ́ yọ, kò sí bó orílẹ̀-èdè bẹ́ẹ̀ tó ṣe lè ní ìdàgbàsókè. Àwọn olùkọ́ wọ́n ní ipa ribiribi tí wọ́n ń kó láwùjọ wa. So mo rí wípé wọ́n ń ṣe ìgbìyànjú wọn. A dẹ̀ sì ní láti sọ fún wọn pé bọ́n ṣe ń ṣe ìgbìyànjú wọn kán tún já ewé sí òbí wọn. Ẹ ṣeun gan ni. Adarí àgbà fún àwọn olùkọ́ ìyẹn Musa Maitafsa ni ó ti sọ wípé àwọn yóò tún fi ọdún kan kún ètò ẹ̀kọ́ àwọn olùkọ́ láti gba ìwé àṣẹ lábẹ́ TRCN, ìyẹn àjọ tí ó máa ń rí sí ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, léyìí tó dẹ̀ jẹ́ wípé àlọ́ máa ń ṣe ìdánwò tá a sì gba sàbùkè ni, àmọ́ báwọn ní wọ́n ti fi ọdún kan kún wípé ọdún kan ni wọn yóò máa lò bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún tó ń bọ̀.
ẹ dákun kí ni ẹ rí sí èrò yìí tí ẹ dẹ̀ mọ̀ wípé ṣe mọ̀ wípé tẹ bá kọ́kọ́ fẹ́ lọ fún TRCN owó lẹ́fi gbà á tẹ bá fẹ́ owó lẹ́fi ṣèdánwò owó lẹ́fi gbogbo ọdún kan tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyẹn ò ní pé kí owó má tún bọ́ lápò èèyàn láàrin ọdún kan ní irú Nàìjíríà tí a dẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń kálukú mọ bí ó ti rí lára rẹ̀ kí ni èrò yín gan nípa ọ̀rọ̀ náà. Oníkálukú ló lè sọ nǹkan tó bá fẹ́ sọ ọ̀rọ̀ tó sọ ó lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ṣùgbọ́n èmi lérò wípé ọ̀rọ̀ tó sọ kò tí ì já mọ́ wípé bí iṣẹ́ olùkọ́ bá ṣe jẹ́ iṣẹ́ tí ó ṣe é fi yangàn kò tí ì sọ̀rọ̀ nípa bí iṣẹ́ olùkọ́ tá a ṣe jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé àwọn èèyàn á máa bu ọlá fún ọ̀rọ̀ bí wọ́n á ṣe máa fún àwọn èèyàn ní ìwé oyege o lè ṣiṣẹ́ bí olùkọ́ tí wọ́n á máa ṣe lọ́dọọdún tó fi jẹ́ pé àwọn èèyàn á máa fowó rọ̀gùnrọ̀gùn gbà ó dàbí pé nǹkan tó fẹ́ kan òun nìyẹn bí wọ́n á ṣe máa rí owó gbà nǹkan tèmi rí nìyẹn o tó bá jẹ́ wípé ọ̀rọ̀ iṣẹ́ olùkọ́ yìí bí wọ́n á ṣe sọ di iṣẹ́ tó jẹ́ wípé àwọn èèyàn á máa bu ọlá fún tòótọ́ ó yẹ kó rí oríṣiríṣi nǹkan sọ nípa iṣẹ́ olùkọ́ kò ń ṣe wípé àkàn déédéé fúnyàn ní sàbùké wípé òkè o ti dángájíá láti jẹ́ olùkọ́ nígbà tí mo ṣèwádìí ọdún mẹ́ta sẹ́ra wọn o ni wọ́n máa ń fi ń yẹ ìwé ẹ̀rí tí wọ́n fi tán fáwọn tí wọ́n ti dángájíá bí wọ́n fi máa sọ́dọ̀tún mo lérò wípé kò sí nǹkan tó burú láàrin ọdún mẹ́ta kò ń ṣe owó tí ìjọba ń fún wọn wípé gbà ó lọ́dọọdún ó níye báyìí tí a máa fún ọ láti fi san owó mo ṣì wà láyé o mo ṣì jólùkọ́ tòótọ́ nítorí wípé tán bá gba ìwé ẹ̀rí náà tán ó sì níye tí wọ́n á máa san lọ́dọọdún bẹ́ẹ̀ ni tí wọ́n á máa fi jẹ́ kọ́ mọ̀ pé mo ṣì wà láyé olùkọ́ ni mí o mo ṣe ń ṣiṣẹ́ olùkọ́ o tá a bá ka eléyìí tá a tún wo wípé kán tún máa gba ìwé ẹ̀rí lọ́dọọdún ìwé ẹ̀rí kan ló yẹ kéèyàn gbà nǹkan ẹyọ kan tí wàá máa san lọ́dọọdún tí gbogbo àwọn professional body tí wọ́n ń pè ní annual subscription nìkan ló yẹ kí àwọn èèyàn máa san nǹkan tó wá yẹ kí ó yẹ kí ẹni kó máa sọ wọn ní bí iṣẹ́ olùkọ́ bá ṣe jẹ́ iṣẹ́ tó jẹ́ pé wọ́n á máa bu ọlá fún àyájọ́ ọjọ́ olùkọ́ tèmi wọ́n sọ pé irú àwọn olùkọ́ tá a nílò láwùjọ wa fún ẹ̀kọ́ tí a fẹ́ irú àwọn olùkọ́ wo la nílò àwọn ibi tí mo lérò wípé ó yẹ kí a fojú sùnùkùn wò nìyẹn irú àwọn olùkọ́ wo àwọn olùkọ́ tó jẹ́ wípé kò ń ṣe pé bóyá wọ́n kàn tì wọ́n sídìí iṣẹ́ olùkọ́ tó jẹ́ pé bóyá wọn rí nǹkan kan ṣe lọ́n ṣe sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ olùkọ́ àwọn tó jẹ́ pé ó ti ọkàn wọn wá wọ́n fẹ́ ṣiṣẹ́ olùkọ́ yìí ní tòótọ́ àwọn tó jẹ́ pé bí wọn bá fẹ́ ṣe gan tẹ́lẹ̀ ìgbà tí wọ́n bá mọ nǹkan tó wà nídìí àti ṣiṣẹ́ olùkọ́ inú wọn á dùn sí ara wọn á yá sí kò ń ṣe àwọn olùkọ́ tó jẹ́ wípé àti lo ẹ̀rọ ayélujára ẹ̀rù máa bà wọ́n àwọn olùkọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tán bá lè lò gbogbo nǹkan tán bá lè ṣe tí iṣẹ́ olùkọ́ yìí tá a fi jẹ́ iṣẹ́ àṣeyege àṣeyọrí fún wọn gbogbo ẹ̀ ni wọ́n á gbìyànjú láti ṣe láti rí wípé àwọn ṣiṣẹ́ olùkọ́ yìí dé ojú àmì dé ojú èrè irú àwọn olùkọ́ tá a nílò lélẹ̀ kò ń ṣe àwọn olùkọ́ tó jẹ́ wípé wọ́n sọ wípé ká lọ ilé ẹ̀kọ́ àwọn náà bá wọn lọ wọ́n ní ká gbàwé ẹ̀rí àwọn náà bá wọn gbàwé ẹ̀rí wọn ò ríṣẹ́ tán máa ṣe mọ́ ẹ jẹ́ ká lọ gbaṣẹ́ olùkọ́ nǹkan tá a bá ń rí ń bẹ̀ a máa fi dín nǹkan kan ọkàn wọn ò sí ń bẹ̀ o títorí owó náà ṣe ń ṣe o owó ní ipa pàtàkì tó ń kó ṣùgbọ́n tó bá jẹ́ pé owó òun ni kókó tó ń múyàn láti yà sídìí iṣẹ́ olùkọ́ o ò lè débẹ̀ kó o ṣe nǹkan tó tọ́ àwùjọ wa ó nílò àwọn tó jẹ́ wípé àti mú kí ayé ẹni tán bá pàdé kó dára ju bí wọ́n ṣe bá a lọ irú àwọn ènìyàn tá a nílò nídìí iṣẹ́ olùkọ́ lélẹ̀ àwọn tó jẹ́ pé gbàtàn bá ṣiṣẹ́ olùkọ́ tán
wọn ò ní máa wo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ń yí láti sọ wípé ẹ jẹ́ ká báwọn ọmọ ṣe àṣírí ìdánwò ká wòye táwọn ọmọ máa mú wá à nílò rú àwọn èèyàn báyìí. àwọn èèyàn wọn kì í ṣe olùkọ́ olùdá nǹkan rú ni wọ́n. So àwùjọ wa nílò àwọn ènìyàn gidi tó jẹ́ wípé ìgbà tán bá ń kọ́ ọmọ wọn á fi taratara ṣe, ìgbà tí wọ́n bá ń ṣe àyẹ̀wò àwọn ọmọ tí wọ́n ti kọ́ wọn á fi taratara ṣe. ọmọ tán bá rí wípé ó kù díẹ̀ káàtó fún wọn á fún ní nǹkan tí wọ́n ń pè ní special attention. kò ń ṣe wípé bóyá wọn á kàn wò pé ìwọ ò ní nǹkan kan tó lè ṣe mọ́ ó ti tán fún ẹ. a nílò irú àwọn èèyàn báyẹn nídìí iṣẹ́ olùkọ́. a nílò àwọn tó jẹ́ wípé wọ́n á ṣe ìgbìyànjú wọn láti mú kí ẹni tán bá pàdé kó dára ju bí wọ́n ṣe bá pàdé lọ. tó ẹ jẹ́ kí n tún wá béèrè báyìí nínú ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó bá fẹ́ ṣe ẹ̀kọ́ ìyẹn education ṣe mọ̀ wípé ẹlòmíì gan tún máa ń gbìyànjú láti ṣe NCE ọdún 3 àtúnṣe degree ọdún 4 lórí pé a fẹ́ gba sàbùkẹ́ pé mo jẹ́ educationist gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. ṣé ẹ rò wípé gbogbo ìpele tí wọ́n gbà kọjá yẹn ṣé ẹ rò wípé ó tó gan láti sọ wípé tọ̀ mo dángájíá gẹ́gẹ́ bí ẹni tí ó tó kọ́ ni? torí gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ wípé ẹni tó bá ṣe NC yóò lọ fún bíi oṣù 4 àbóṣù 3 láti kọ́ àwọn ọmọ nílé ìwé láàrin ọdún 3 yẹn ni o. tó bá tún wá ní òun fẹ́ tẹ̀síwájú láti ṣe degree yóò tún lọ fún bíi oṣù bíi 3 mìíràn àbí sí 4 tí yóò tún lọ fi ṣe ìkọ́ni fáwọn ọmọ láti lè mọ bí ó ṣe lágbára àti ṣe é sí. ǹjẹ́ ẹ lérò wípé ẹni tó bá ti ṣe NC tó tún ṣe papọ̀ mọ́ dìgbé pé wọ́n nílò èrò sàbùké tí ọ̀gá àgbà Musa tí ó ń sọ yìí? a lè sọ pé wọn ò nílò ẹ̀ nítorí wípé nǹkan tẹ́yẹ bá gbé jẹ lẹ́yẹ máa gbé fò. nǹkan tèmi rí nípa wípé wọ́n nílò irú sàtífíkẹ́ẹ̀tì tí ọ̀gá àgbà tó ń sọ òun ni láti mú iyì kan wà ní àwùjọ àwọn tí wọ́n ń pè ní professional. àwọn tó jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kò ń ṣe wípé bóyá wọ́n kàn lọ sílé ìwé wọ́n kọ́ wọn ní bí wọ́n ṣe ń jẹ́ olùkọ́ nìkan. wọ́n máa tẹ̀síwájú láti mọ bí èèyàn ṣe ń jẹ́ olùkọ́ láwùjọ àti níbi iṣẹ́ àti níbikíbi tó bá ti bá ara ẹ̀. nítorí wípé tó bá jẹ́ olùkọ́ kò ń ṣe olùkọ́ wípé o kàn ń kọ́ àwọn ọmọ nìkan. gbogbo bí tó bá dé ló ti jẹ́ wípé bó ṣe jẹ́ olùkọ́ yẹn á ti máa fara hàn. bẹ́ẹ̀ni. and kò ń ṣe gbogbo nǹkan yìí náà máa ń kọ́yàn ní ilé ẹ̀kọ́ fásitì kò ń ṣe gbogbo ẹ̀ náà máa ń kọ́yàn ní ilé ẹ̀kọ́ college of education. àwọn nǹkan kan ẹ̀kọ́ kan ṣì wà tó jẹ́ pé wàá ṣì kọ́ níwájú tó bá jẹ́ pé irú àwọn ẹ̀kọ́ yìí ló wà nínú curriculum tí Teachers Registration Council tó fi ń kọ́ àwọn olùkọ́ tí wọ́n ti ṣe àṣeyege nílé ẹ̀kọ́ àgbà. irú eléyìí dára ó dára ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó yẹ kí wọ́n túbọ̀ tẹ̀síwájú. tó ẹ ṣeun gan ni pẹ̀lú bí ọ̀gá àgbà Musa bí wọ́n ṣe wá sọ pé ọlọ́dún kan ni a fẹ́ fi sí yìí fún TRCN tí a dẹ̀ ti wò wípé oríṣiríṣi owó ni yóò máa jáde látara àwọn ìpele tí wọ́n ń sọ wọ̀nyí. ǹjẹ́ lérò wípé wọ́n ṣetán láti fi owó kún owó àwọn tó bá ṣetán bí àwọn ti lo ọdún kan tán tí ẹ̀ ń sọ yìí tán o wọ́n ti wá ṣetán ṣé ẹ lérò pé wọ́n fi kún owó oṣù wọn yàtọ̀ sí àwọn tí wọn ò lo ọdún kan fún ìṣiṣẹ́ TRCN ọ̀hún? mi lérò pé TRCN wọ́n ní ìtara láti jà fún àwọn olùkọ́ gan nípa bí wọ́n ṣe ń sọ̀rọ̀. látijọ́ ìta ti ń wo bí ọ̀rọ̀ àwọn olùkọ́ bó ṣe jẹ́ nǹkan tí kò ta àwọn tí wọ́n jẹ́ adarí wa lára bó ṣe yẹ kó ta wọ́n lára. ìjọ́ wo ni TRCN náà ti jáde tí wọ́n fi ọ̀rọ̀ léde tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa jẹ́ àǹfààní fáwọn olùkọ́. nǹkan tán máa ń sọ ní gbogbo ìgbà ó ní báwọn olùkọ́ bí wọ́n á ṣe wá gba certificate tó jẹ́ pé wọ́n á mú wọlé. mi ò tí ì rí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa bí wọ́n á ṣe
fi ọ̀rọ̀ léde tó jẹ́ pé á jẹ́ nǹkan tí á mú kí àwọn ènìyàn kí wọ́n fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ olùkọ́. Wọ́n tí rìlì jẹ́ kí ọ̀rọ̀ àwọn olùkọ́ kó ká wọn lára bíi owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn olùkọ́ nípa wípé wọ́n ń gba certificate mo yege. Mo máa rọ ọ̀gá àgbà náà wípé ọ̀rọ̀ àwọn olùkọ́ ó yẹ kó ká lára kọjá ọ̀rọ̀ wípé wọ́n ń gba certificate nìkan. Ibi tí professional body ni wọ́n. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n belong tó jẹ́ pé wọ́n jẹ́ ara ọmọ professional body fọ̀rọ̀ léde gbégbèsè ẹ pawọ́ papọ̀ kẹ́ ẹ jẹ́ kí ìjọba mọ̀ wípé àwọn olùkọ́ yẹ kí wọ́n jèrè iṣẹ́ ọwọ́ wọn láyé yìí. Kò ń ṣe wípé bóyá after àgbà tí wọ́n bá ṣe ọgbọ̀n ọdún lé márùn-ún tàbí iye ìgbà tí wọ́n bá lò lẹ́nu iṣẹ́ níjọba wa tún máa jẹ wọ́n lówó rọ̀gùnrọ̀gùn tó jẹ́ pé wọ́n ti bá wọn fi pamọ́. Ọ̀pọ̀ àwọn olùkọ́ pọ̀ tó jẹ́ pé wọ́n ti fẹ̀yìntì ọdún mẹ́wàá tó jẹ́ pé wọ́n ti rówó wọn gbàdé ní. Àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ kí a máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wá owó látọ̀dọ̀ àwọn olùkọ́ ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa mú káwọn èèyàn mọ̀ wípé kò ń ṣòwò wọn nìkan lẹ fẹ́ gbà ọ́ ẹ ní ìtara fún wọn láti jẹ́ kí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kínú wọn dùn kórí wọn yá láti sọ pé àwùjọ àwọn olùkọ́ yìí mi náà mo fẹ́ darapọ̀ mọ́ wọn. Ẹ ṣeun, ká tó kúrò ní abala àwọn olùkọ́ kí ni ìmọ̀ràn tẹ́ ní fún àwọn olùkọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú bí a ṣe ń bá lọ yìí? Ìmọ̀ràn tí mo ní fáwọn olùkọ́ ni wípé gbogbo ìgbìyànjú tí wọ́n bá lè ṣe láti jẹ́ olùkọ́ tó dáńtọ́ láti jẹ́ olùkọ́ tó jẹ́ wípé tó bá ń ṣiṣẹ́ á ṣe pẹ̀lú ìtara á ṣe láṣeyege kí wọ́n ṣe ìgbìyànjú náà. Ìjọba tá a ní wípé wọ́n ń ṣe training fáwọn olùkọ́ àwọn kọ̀ọ̀kan lè máa gbìyànjú o ṣùgbọ́n training tí wọ́n ń fáwọn olùkọ́ ò tó àwọn fúnra wọn ìgbìyànjú tán bá lè ṣe àwọn oríṣiríṣi ọ̀nà náà lè gbà láti fi mọ àwọn nǹkan tó ń lọ tó fi jẹ́ pé tán bá wà exposed to those things ó máa ràn wọ́n lọ́wọ́ láti ṣiṣẹ́ wọn dójú àmì kí wọ́n ṣègbìyànjú lápò ara wọn. Ọlọ́run tó ń bùkún wọn tó fi jẹ́ wípé iṣẹ́ tán ń ṣe àwa kan a sì ń foríyìn wọn àwa kan a sì ń sọ̀rọ̀ nípa wọn á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ so kàn ṣe ìgbìyànjú àwọn náà lọ́mọ. Bẹ́ẹ̀ni. Wọ́n á dẹ̀ fẹ́ kó jẹ́ pé àwọn olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ wọn wọ́n jẹ́ olùkọ́ tó dáńtọ́ so káwọn náà kàn ṣe ìgbìyànjú gbogbo nǹkan tán bá lè ṣe láti jẹ́ olùkọ́ tó tọ́ àti olùkọ́ tó yẹ kí wọ́n gbìyànjú láti ṣe. Ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí a mẹ́nubà ọ̀rọ̀ ìjọba àpapọ̀ látẹnu mínísítà fún àwọn ọ̀rọ̀ tó pamọ́ ìyẹn mínísítà fún interior lórílẹ̀‐èdè Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó tí wọ́n sọ wípé ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé yóò máa wà ní ìkàlẹ̀ ní sẹpẹ́ láàrin ọ̀sẹ̀ méjì. Wọ́n ti ṣe àwọn kan láìpẹ́ tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó ti jáde ní kọ́kọ́ kí lẹ rò pé ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe kí ń jáde láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin rọ̀bọ̀rẹ́bẹ́ kó tó di pé a jáde. Ṣe rí tá a bá ní ká wo sàkún bí nǹkan ṣe ń lọ ẹ máa rí wípé ààrẹ wa ó ṣe nǹkan tó tọ́ nípa ibi tó fi Olúbùnmi Túnjí Òjó sí. Tá a bá ní ká wo àwọn ìgbésẹ̀ tó ti gbé níbi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tó ti dé orí ipò tó wà a máa rí wípé ó ń gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ tó bá sì ń bá a lọ bó ṣe ń bá a lọ gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé àwọn tán ti wà ń bẹ̀ sẹ́yìn tí wọ́n lè ṣe àwọn àṣeyọrí tí wọ́n lè ṣe láàrin oṣù bíi mélòó kan á ṣàwọn àṣeyọrí náà. Ìyẹn ni pé kì í ṣe pé ìṣòro kan wà tó ń jẹ́ kí ó máa pẹ́. Àwọn tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ tán jẹ́ òṣìṣẹ́ ìjọba ní immigration àwọn tán wà ń bẹ̀ tẹ́lẹ̀
tán jẹ́ òṣìṣẹ́ ìjọba ní interior ministry àwọn náà ṣì wà ń bẹ̀. Kí wá ló yàtọ̀? Nǹkan tó yàtọ̀ ni wípé a ní adarí tuntun tó jẹ́ wípé ó mọ nǹkan tó ń ṣe. A ní adarí tuntun tí kò ṣe tán láti fọwọ́ lẹ́rán kó máa wo bí nǹkan ṣe ń lọ. Ó mọ nǹkan tó ń ṣe, ó sì ń gbé ìgbésẹ̀ láti rí wípé gbogbo nǹkan tó bá yẹ kán ṣe láti ṣàṣeyọrí wọ́n ń ṣe. Olúbùnmi Túnjí Òjó kò wá sẹ́nu iṣẹ́ láti wá sọ wípé bóyá òun máa lo ọdún kan láti fi kọ́kọ́ wo bọ́n ṣe ń ṣiṣẹ́ náà. He came prepared. And gbogbo nǹkan tó ti achieve tá a ti rí ó fi hàn wípé ó gbáradì. Nǹkan kan tí mo kàn rí ni wípé tó bá ṣàṣeyọrí débì kan bóyá wọ́n tún lè wo bí tó jẹ́ wípé wọ́n tún ti nílò irú èèyàn bíi tiẹ̀ tó tún dáa ju bí tó wà ẹ lọ tí yóò mú kí orílẹ̀-èdè wa ká tún ṣe àwọn àṣeyọrí mi, because I can say wípé ó fẹ́ẹ̀ dàbí ìgbà wípé láàrin gbogbo àwọn mínísítà tí ààrẹ yàn ó dá yàtọ̀. A sì lè pè ní aláṣeyọrí ènìyàn. Ẹ ṣé ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ ẹ fi lè fọwọ́ sọ̀yà wípé ó jẹ́ ẹni tó dáńtọ́ tó tó yìí. Àwọn nǹkan tá a ti rí ni ká ní kò ṣe dáadáa tó màá rí wíńpa ẹ̀ níbi tá a wà. Ṣùgbọ́n gbogbo nǹkan tí a ti rí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ó fi hàn wípé wíwá tó wá ó wá ṣiṣẹ́ ni. Ẹnìkan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. A mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀. Ibi tí wọ́n dá a sí oníkan sọ wípé holiday wà o ẹ lọ gbélé yín o tó bá wọ́n mọ̀ yẹn ṣe dáadáa. Ẹ má jẹ́ ká sọ ìyókù. Ìyẹn ni pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ọkàn balẹ̀ pé ọ̀rọ̀ tí Bùnmi Túnjí Òjó tó ń sọ kì í ṣe pé ọ̀rọ̀ olóṣèlú lásán. Ṣé mo wípé èèyàn lè sọ pé báyìí la ṣe fẹ́ ṣe kẹ̀dẹ̀ dé àwọn ìpínlẹ̀ kan kó jẹ́ pé oṣù 6 gan-an bí ọ̀rọ̀ ń ṣe rí gẹ́lẹ́ ló sì ṣe wà kì í tí ì ṣe ohun tí adarí àgbà sọ ni wọ́n tẹ̀lé. Ṣẹ́rí tó bá ń bà lọ bó ṣe ń bà lọ mo fi ìjánu náà sí tó bá ń bà lọ bó ṣe ń bà lọ ọ̀rọ̀ tó sọ kò ń ṣọ̀rọ̀ lásán. Nǹkan kan tí mo rí tó yàtọ̀ ò ní wípé tó o bá mọ nǹkan tó ń ṣe àwọn tó bá ń bá ẹ ṣiṣẹ́ wọn nílò àwíwí asán láti máa sọ wípé nǹkan báyìí báyìí ni ò jẹ́ ká ṣàṣeyọrí. Kò sí nǹkan kan tí mo rí tó yàtọ̀ nípa gbogbo nǹkan tí àwọn aṣọ́bodè tí wọ́n ń ṣe ju wípé wọ́n ní adarí tuntun lọ. Adarí tuntun tó ń fojú tó wọn tó jẹ́ Olúbùnmi Túnjí Òjó. Nǹkan ẹyọ kan tí mo rí tó yàtọ̀ nìyẹn. Ẹni tó jẹ́ alákòóso àwọn immigration ó wà ní abẹ́ àkóso mínísítà wa tẹ́lẹ̀. Gbogbo àwọn nǹkan tí àṣeyọrí tí wọ́n ń ṣe nísìn kí ló dé tí ò ṣe ṣe nígbà náà wà. Àwọn ìdí nìyí tí mo fi ń sọ wípé nǹkan ẹyọ kan tó yàtọ̀ ó ní pé wọ́n ní adarí tó mọ nǹkan tó ń ṣe. Tó mọ nǹkan tó ń ṣe. Tẹ́ bá ní ká wo àwọn nǹkan tí wọ́n ti fi síta tó jẹ́ àṣeyọrí níbi ọ̀rọ̀ à ń ṣe ètò ìwé ìdánimọ̀ tí wọ́n fi ń ṣe tán fi ń gba ìwé ìrìnnà a máa rí wípé àwọn iye tán ti ṣe sẹ́yìn ó dàbí ìgbà wípé ṣé lórílẹ̀‐èdè ṣé pé lè ṣe é ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yà lẹ́nu mi ò tí ì rí ẹnìkankan tó jáde tó sọ wípé irọ́ ló ń pa o. Ìyẹn ló mú kémi máa sọ pé tó bá ń bà lọ bó ṣe ń bà lọ yìí á jẹ́ aláṣeyọrí ní tòótọ́. Tó bá dẹ̀ ti ṣàṣeyọrí dé ìpele kan níbi tó wà báyìí ẹnìkan ń ṣiṣẹ́ tán náà wọ́n tún lè wà bòmíì tó jẹ́ wípé wọ́n ti nílò ẹni tó jẹ́ pé ó máa ṣàṣeyọrí kí wọ́n fi síbẹ̀ kó tún lọ ṣe bó ṣe ń ṣe.
tọ́ ẹ ṣeun gan ni ẹ̀yin aráalé, mo lérò wípé ẹ ti ń gbádùn àlàyé arákùnrin Mike Adebayo fún ti ìrọ̀lẹ́ òní. Ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn, tí a bá padà dé a ó sọ̀rọ̀ nípa Umaru Muhammed tí wọ́n ní ó jẹ̀bi owó tí ó kó jẹ nínú ikọ̀ ológun. Ẹ má yí kúrò ńbẹ̀, àdé tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN TV Yorùbá. Tí bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ní ètò yín Ó ń gbóná fẹlifẹli, ó ń gbóná yàjó pẹ̀lú àlejò wa lónìí Mike Adebayo àtẹ̀mí ọmọ yín PREVAIL Kolade. Báyìí aago ìléwọ́ wa ó ti ṣí sílẹ̀, lẹ́yìn náà ó láǹfààní láti pè wá láti dá sí ọ̀rọ̀ náà, láti fi èròǹgbà yín hàn, tàbí tó bá ní àdúrà tẹ́ fẹ́ ṣe fún àwọn olùkọ́ tí wọ́n wà ní apá ọ̀dọ̀ yín, ẹ lè pè wá. Àmọ́ ní gbogbo ìgbà tí bá ti ń pè wá, ẹ rí dájú wípé ẹ dárúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ rí dájú wípé ẹ ta kété sí ẹ̀rọ máwòmáwòrán yín. Bákan náà kí ẹ má sì ṣe sọ ọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni lórí ètò Ó ń gbóná fẹlifẹli. Ẹ ṣeun tí ẹ ń bá wa ká lọ. Àlejò wa, ẹ kú ìjókòó. ẹ ṣé gan ni. Ẹ jẹ́ kí a gbéra, kí ọkọ̀ wa gbéra báyìí sí ọ̀dọ̀ àwọn ikọ̀ ológun. Ilé ẹjọ́ tí ó ń rí sí àwọn ológun, tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ológun nìkan ni wọ́n máa ń dá ẹjọ́ wọn, ni wọ́n máa dá, ni wọ́n ti ní ológun Umaru Muhammed, ẹlẹ́ni tí ó jẹ́ ẹni tí ó wà ní àkóso àwọn nǹkan ogun, tó jẹ́ pé òun ló wà ní ìkáwọ́ rẹ̀. Ó ní wọ́n ti sọ wípé ó jẹ̀bi owó tí wọ́n ní ó jí, tí owó náà sì jẹ́ $1.47 million. Báyìí ǹjẹ́ lérò wípé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé àwọn ó láwọn kan lórílẹ̀‐èdè tá a máa ń sọ pé wọ́n kówó jẹ, àwọn ilé kówó jẹ, àmọ́ àwọn ológun ṣé ọ̀rọ̀ náà ti rùn dọ́dọ̀ wọn ni, àbí báwo lẹ ṣe rí ọ̀rọ̀ náà sí? Ẹ jẹ́ kí a gbé ìpè ara léyè. Ẹ lọ ẹ̀kọ́ ọ̀lẹ́ o. Ẹ̀kọ́ ọ̀lẹ́ kẹ́ ń sọ. Ẹ ṣeun sá. Òkè mo kí àlejò wa lérè tó àgbàgbà àfẹ́jọ́ láti kẹ́yìn. Ẹ ṣeun gan ni. ẹ ṣé gan ni sà. Mo fẹ́ bá bí ọ̀rọ̀ àtúntà ọlọ́dà òkú mẹ́jẹ kí wọ́n láwọn já sásán. wọ́n láwọn mọ̀ gbé. Àmín. Tọ́lá ìtàn lẹ́sẹ̀ rẹ̀ kọ́ gbogbo òpó kíkọ́ sí àwọn òkú dà lórílẹ̀-èdè ilé ìlú àbí olùkọ́ ló ti jáde. Bẹ́ẹ̀ni. Wọ́n fojú wọn rí kọjá díẹ̀ o. Mo rọ ìjọba àpapọ̀ àjọ tìjọba state àti local government lọ́dà kan orí sọ́rọ̀ àtúntà yìí. Bẹ́ẹ̀ni. Torí ibi àwọn kan jẹ́ gba mílíọ̀nù níta ní ìdọ̀gba tó yẹ pé kò gbàgbé 40,000 lọ ní 30,000. Bẹ́ẹ̀ni. Àdúrà ní síwájú Ọlọ́run fún àtúntà Nàìjíríà fọlọ́n jẹ́ káwọn ọmọ tí wọ́n ní ojú yìí. Àmín. Àmín. Dẹ́gbà ọ̀gá ológun tó kó jẹ. Tọ́. Òun ni wọ́n rí òun mọ ilé gbàgbèjì wọn. Ó jẹ́ pé wọn Nàìjíríà ń bẹ látàtà wọn. Owó táàbí tí orílẹ̀-èdè yìí ń bẹ lọ́wọ́ àwọn olóṣèlú àtàwọn ológun Nàìjíríà. Wọ́n dé mọ́ra. Àkókò ìgbà táàbí wọn mọ̀ tú láti mọ orí dúkìá àgbà lọ́wọ́ wọn. Àkókò náà tó tẹ́. Àwọn orílẹ̀-èdè yóò ní jẹ́yà Ọlọ́run ní tuntun wa níyà. Àmín. Àmín. Ìjọba wo ti tẹ wà ní ìsinmi wàhálà tẹ̀ ń ṣe. Àwọn kẹ́sìn bẹ́ẹ̀ lọ́wọ́ bí ìṣẹ́ pé pẹ̀lú èsì. Wọ́n fi mílíọ̀nù sákàtì ara wọn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá tún àṣírí wọn. Àmín. Òkè kúrèkù. Ẹ ṣeun gan ni sọ. Nàìjíríà ò ní bàjẹ́. Àmín. 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 Tọ́ ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ ètò Ó ń gbóná fẹ́lifẹ́li. Tọ́ kí ni èrò yín gan nípa ikọ̀ ológun tí wọ́n ní ó gbé $1.47 million? Gẹ́gẹ́ bí àlejò wa ti sọ, ó ní wọ́n pọ̀ tí wọ́n pé wọ́n ṣe máa ń gbé nìyẹn, àmọ́ pé àṣírí bọ̀dá Umaru pé àṣírí tí wọ́n ló tú. Iṣẹ́ rí nǹkan tí mo rí nípa ẹni náà kò jẹ́ tuntun, alájẹbánu ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. And kò ṣe pé ó kówó jẹ, ó kó owó mi, ó rọ owó mi. Ok, yàtọ̀ wà ní kí ẹ kówó jẹ àti kó rọ owó mi. Orílẹ̀-èdè Nàìjíríà náà ti máa ń rọ owó mi. Kò ní yà mí lẹ́nu tó bá jẹ́ wípé títorí pé òun jẹ àjẹbánu ó ṣe àdánìkanjẹ ni ajere ìbàjẹ́ ṣe símọ̀ lórí. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní ipò à ń ṣe ètò ìlú ló jẹ́ pé níkàáwọ́ wọn ni àwọn ọrọ̀ ajé wa ló wà. Ìwọ tó o bá sì jẹ́ olóòótọ́ tán fi ẹ́ sí ipò tó o ti ń ṣe àbójútó ọ̀rọ̀
owó ìlú ẹni bẹ́ẹ̀ á fẹ́ ṣe owó mọ̀kùmọ̀kù bí ẹni tí mo sọ pé ó rọ owó mi tán bá ṣèwádìí àwọn tí owó ìlú tó wà lákàtà wọn lọ́nà tí ò yẹ kó fi wà lákàtà wọn wọ́n pọ̀ kò ń ṣò nìkan ó níbi tán ti pín owó náà dé ṣùgbọ́n bọ́yọ̀ òun jẹ àjẹbánu ló jẹ́ káṣírí rẹ̀ tú báyìí òun dẹ̀ ṣe àdánìkanjẹ ló jẹ́ káṣírí rẹ̀ tú a ní àwọn tó jẹ́ wípé wọ́n ní ìtara tán pọ̀ ní ipò à ń ṣe àbójútó owó ìlú àwọn tán ní ìtara fún ìdàgbàsókè ìlú ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ìdàgbàsókè àpò wọn ni wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀gá Umaru kí ló fẹ́ fowó náà ṣe gbogbo owó tó jì kò lè ná tán. àwọn ọmọ ẹ̀ náà ló ń bẹ́ẹ̀. tá a bá sì ní ká tún wò ó owó tí wọ́n ń fún bí owó oṣù àtàwọn owó míì tó bá ná kò ṣe pé ó lè ná tán náà ìwà ọ̀kánjúà olè ni mo máa sọ pé ó sún irú àwọn èèyàn báyìí and òun náà ti máa rí wípé àwọn kan ń kó náà kó tòun ó fi hàn wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní ọ̀pọ̀lọpọ̀ ipò tá ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ipò ọlọ́wọ́ mẹ́wàá tó jẹ́ wípé tán bá fi ṣọ́ ẹran ṣe lẹ́ran máa pòórá bówó orílẹ̀-èdè wa ṣe ń pòórá wọnú àsùnwọ̀n wọn so ó yẹ kí wọ́n tún èrò wọn pa a nílò láti máa bẹ̀bẹ̀ láti wá owó tá a máa fi gbé ìgbé ayé ìrọ̀rùn lórílẹ̀-èdè Ọlọ́run ti bùkún wa irú àwọn èèyàn báyìí náà mú kí ìgbé ayé fún wa lórílẹ̀-èdè kó jẹ́ ìgbé ayé ìnira àwọn owó tó kó yìí kò yé mi tó kí ló fẹ́ fi ṣe. tọ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní bí a ti rí àwọn kan tí wọ́n ti kó tó náà sọ pé jẹ́ kí èmi náà kó tèmi ṣe rí ìrònú tí ẹ sọ yìí mo rí i pé ó wọ́pọ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà débi tí wọ́n tún máa ń fèèbó pọ́n lé wa tó ní national cake ni èmi náà débẹ̀ máa bú tèmi kí lè ròyìn gan nípa ọ̀rọ̀ náà torí ibi tó ti ń bẹ̀rẹ̀ òun náà rèé. nǹkan kan tí mo fẹ́ fi yé àwọn tí wọ́n bá ní irú èrò báyìí ni pé kò sí bí a ṣe máa ní irú èrò báyìí tá a máa ní ìdàgbàsókè a lè máa bá a lọ pẹ̀lú irú èrò bẹ́ẹ̀. ṣé àwa la ní ìdàgbàsókè àbí orílẹ̀-èdè. torílẹ̀-èdè ò bá ní ìdàgbàsókè àwọn wo náà wà lórílẹ̀-èdè náà. lẹ́nu bí ijọ́ bíi mélòó kan ó níye àwọn tó jẹ́ wípé wọ́n lọ síléèwé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gboyè tó jẹ́ wípé kò sí ìgbé ayé ò rọrùn fún wọn tó jẹ́ wípé mo mọ bí wọ́n ṣe ń wá bí nǹkan ṣe máa dáa kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń ṣe ìgbìyànjú láti dáa kí wọ́n tiẹ̀ má lè rí oúnjẹ jẹ àwọn èèyàn pọ̀ tó jẹ́ pé wọ́n rí oúnjẹ jẹ lẹ́nìkan sì ń kó irú owó tó tó bí owó tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ kò ń ṣe ẹ̀bi wọn wípé wọn ò rí oúnjẹ jẹ títorí wípé àwọn nǹkan tó yẹ kí a fi dá iṣẹ́ sílẹ̀ àwọn nǹkan tó yẹ ká fi mú kí àwọn èèyàn kan máa gbé ìgbé ayé rọrùn àwọn kan ti kó sí àpò ara wọn onírú àwọn èèyàn bí ọ̀gá Umaru irú wọn sì pọ̀ jàǹtìrẹrẹ. wọ́n pọ̀ bọ́n ṣe wà ní iléeṣẹ́ ìjọba náà wà ní iléeṣẹ́ ológun náà wà ní wọ́n pọ̀ káàkiri a lè máa ní àwọn ìrònú tó jẹ́ wípé tèmi náà bá débẹ̀ máa kó tèmi ká ní ìdàgbàsókè and òótọ́ kan tí mo fẹ́ sọ ni wípé tá a bá ń bá a lọ báyìí táwọn èèyàn ń kó owó náà bọ́n ṣe ń rí jàgídíjàgan lè bẹ̀rẹ̀ láti bẹ̀. láàrin àwọn wo. àwọn tí ó yẹ kí wọ́n ríṣẹ́ ṣe tí wọ́n ríṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n á lọ máa ṣe ìwà jàgídíjàgan tí wọ́n bá rí ẹni tó ń lọ wọ́n kàn lè déédéé dá lọ́nà
kán já nǹkan gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á sọ pé àwọn ṣáà ń wá báwọn ṣe máa róúnjẹ jẹ. So a nílò láti yí padà nípa èrò wa bí a ṣe fẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí. A lè jẹ́ ọmọ orílẹ̀-èdè tó jẹ́ pé nǹkan tó gba ọkàn wa ni wípé bá a ṣe máa rí títí wa jí nínú àsùnwọ̀n. Tá a bá sọ pé irú ọmọ orílẹ̀-èdè tá a fẹ́ jẹ́ ni a lè máa bá a lọ kí a rí ìdàgbàsókè tó tọ́ o. Àpò àwọn kan ní ìdàgbàsókè máa wà. Tí àpò àwọn kan bá dẹ̀ ṣì ń rí ìdàgbàsókè ó túmọ̀ sí wípé àwọn kan wọn ò ní ríṣẹ́ ṣe. Ó túmọ̀ sí wípé àwọn kan ò ní róúnjẹ jẹ. Ó túmọ̀ sí wípé àwọn kan wọn ò ní rí ètò ìlera tó tọ́ tó péye wọn ò ní rí gbà. Ó túmọ̀ sí wípé ojú ọ̀nà wa kò ní í dáa. Ó túmọ̀ sí wípé àwọn kan wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ jàgídíjàgan adigunjalè gbogbo àwọn nǹkan burúkú oríṣiríṣi àwa máa ṣẹlẹ̀ á sì padà wá bá gbogbo wa. Kán tún èrò wọn pa láwọn tí wọ́n bá ń mú owó ìjọba tí wọ́n ń kó sápò ara wọn. Fún £1 owó ìjọba tí o jí o fi pa ẹlòmíì lẹ́kún ni. Fún £1 owó ìjọba tí èèyàn mú o fi mú kí ẹlòmíì kó má ríṣẹ́ ṣe. Fún £1 owó ìjọba tó fọwọ́ rọ́ tó kó mì o fi mú kí ẹlòmíì kó má rí ìlera tó péye tó tọ́ kó má rí ìgbà ni. Ó yẹ ká tún èrò wa pa a gbọ́dọ̀ máa bá a lọ báyìí. Àwọn èèyàn bí ọ̀gá Umaru kán lọ tún èrò wọn pa. Ǹjẹ́ wá lérò pé àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ tí a ò tiẹ̀ lérò ìrònú yìí pé ikọ̀ ológun àwọn náà lè máa kó nǹkan tó tó báyìí mi ǹjẹ́ lérò pé wọ́n sì nígbàgbọ́ nínú ikọ̀ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà? Ṣe rí òótọ́ tó ti sọnù òun la fi lérò wípé kò sólóòótọ́ mọ́. Àwọn olóòótọ́ sì wà tó jẹ́ wípé wọ́n ń ṣe ìgbìyànjú wọn láti mú kí orílẹ̀-èdè dá. Àwọn èèyàn kan ni wọ́n á ní ilé ibo ló fẹ́ bá dé. Ṣé ó fi ìwé pé òótọ́ sì dá ni? Ṣùgbọ́n èèyàn tó bá ń sọ òótọ́ kó múra sí kó túnbọ̀ máa sọ lọ. Gbogbo ẹni tó bá ní èrò wípé àti máa sọ tòótọ́ kò ń ṣe nǹkan tó yẹ ká máa ṣe fórílẹ̀-èdè irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun ni irú ọ̀gá Umaru yìí. So ó yẹ kí a máa ṣe ìgbìyànjú wa láti jẹ́ kí gbogbo ìhùwàsí wa ìṣe wa bóyá lẹ́nu iṣẹ́ ìjọba ni o tàbí ní inú ilé wa o kó mú kí orílẹ̀-èdè kó túnbọ̀ máa dá sí. Kò tí ì pẹ́ jù fún wa o. It's not late. Kò tí ì pẹ́ jù fún wa. Ká tún èrò wa pa. A gbọ́dọ̀ máa bá a lọ báyìí. Tọ́ ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ kí a sún sí àwọn ìwádìí tí wọ́n ṣe lórí àwọn ìpínlẹ̀ tí ó jẹ́ wípé àwọn ìpínlẹ̀ náà ni wọ́n nílò láti lọ máa yá owó lọ́wọ́ àwọn báǹkì. Ẹ dákun ẹ jẹ́ kí a gba ìpè yìí. Ẹ lọ ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ sá. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Adebayo Ayékòótọ́ lórúkọ mi mò ń pè látàbẹ́òkúta. Tọ́ ẹ ṣeun ẹ tẹ̀wájú. Mo mọ rírì gbogbo program gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ látàrọ̀. Ẹ ṣeun. Àmọ́ kíní kan ni sà tá a bá wò gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí kí ó tó dàbẹ́ ní pé wọ́n dá iléeṣẹ́ tẹlifíṣàn ẹ̀lẹ́ náà ti ń sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. Àbí kò yẹ wá sà? À ń gbọ́ yín ẹ tẹ̀wájú. Ṣé rí ọ̀rọ̀ tí mo máa ń sọ tí n bá dá sí program yìí ó ní kan ṣo náà ni mo ṣe máa sọ títí kí ni nǹkan ọ̀hún. Ṣé rí Ọlọ́run tó dá wa tó dálé ayé yìí ọ̀ọ́ tá a sọ pé tó dá Nàìjíríà nǹkan tó máa wó ojútùú sí ìṣòro wa ó ti sọ kì í ṣe èèyàn ló lè wo ojútùú sí ìṣòro Nàìjíríà. Ìdí nìyẹn Jésù Kristi ń gbà tó wà láyé àdúrà kan ṣo tó kọ́ gbogbo ẹ̀gbẹ́ kan máa gbà ó ní pé ká máa gbàdúrà pé kí ìjọba Ọlọ́run ti dìde. Ìwọ̀n nìkan ṣo ló lè yanjú ìṣòro gbogbo ẹ̀dá láyé ìpátápátá bìkan tá a bá sọ títí dàla ojú kan ṣo náà lè máa wà à ń kúrò tọrọ wa jẹ ní sà máa à ń kúrò tọrọ wa jẹ ní.
torí ńgbà tó ló ń dá wa lákọ̀ọ́kọ́ ọlọ́run ò dá wa kájọba léra wa lórí ìyẹn number 1. so akọ̀mọ́ máa sọ náà ni ẹ wo Nàìjíríà yìí, ẹ wo gbogbo mineral resources tá a ní Nàìjíríà yìí, tó bá jẹ́ ìlú kan ló ní half of nǹkan tí Nàìjíríà yìí ní, gbogbo àgbáyé ọmọ máa tẹríba fún ni. ẹ wo kọ́tà ní Nàìjíríà yìí, ẹ ò gbọ́dọ̀ ṣe kẹwàá tó sí ìyẹ̀tì náà virus tí àwa níbi ìbàní lídà wa ọdún lẹ́kàlùkù ló ní virus ti tiẹ̀ o, bọ̀ tí Nàìjíríà yìí lídà wa ni kò sí nǹkan tá a lè ṣe sí àbí kí ìjọba rẹ̀ tètè dé. olórí wa ka bọ́jẹ́ẹ̀tì àwọn labour fẹ́ ṣáàkì ó ní federal government nìkan ṣe ni kọ́ fún lówó, ṣé àwọn ọ̀dà tí wì ṣé wọ́n dáràn ni àǹtí mi, ṣé àwọn ọ̀dà tó bọ̀dá mi, ṣé àwọn ọ̀dà ṣé local government officials wọ́n dáràn, state government officials wọ́n dáràn ni. wọ́n ní palliative ẹ wo bílíọ̀nù tó kó sílẹ̀, èèyàn mélòó lórí palliative. àwọn tó rí ráìsì tí wọ́n ti máa ń pè agolo abọ́ kankan, ṣé òun náà máa jẹ bọ́dún mélòó? wọ́n ń gbà wá ní kò sí nǹkan tá a lè ṣe sí àǹtí mi ọ̀dá mi. ẹ ṣeun gan ni fún àfikún tí yín. pé ká máa gbàdúrà kí ìjọba ọlọ́run tètè dé, ìjọba ọlọ́run ló máa wó ojú òtítí gbogbo ìṣòro tó ń ṣe wá. ẹ ṣeun gan ni kíjọba ọlọ́run tètè dé ó dára bẹ́ẹ̀, àmọ́ kíjọba ọ̀run tó dé náà ayé náà ni a sì máa ṣe la máa gbé ẹnìkan náà dẹ̀ ni yóò máa ṣàdarí, ẹnìkan náà ni yóò wà lábẹ́ adarí. tó àlejò wa kí a tó kúrò ní orí ètò ẹ jẹ́ kí ẹ sáré bá wa bu ẹnu lu àwọn ìpínlẹ̀ pẹ̀lú ìwádìí tí àwọn akọ̀ròyìn ṣe wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí yá owó fún àwọn òṣìṣẹ́ abẹ́ wọn, ìyẹn ni wípé owó ò tó mọ́ nínú àpò ìjọba ìpínlẹ̀ náà ṣe lọ ń yá lọ́wọ́ àwọn báǹkì, àwọn bíi báǹkì mẹ́ta tí a ò fẹ́ dárúkọ wọn ni wọ́n ní wọ́n yá owó lọ́wọ́ wọn, kódà owó tán ni wọ́n yá wọn ní ó tó 46 billion naira. ẹ dákun mi mọ̀ bí a lè rí ìyàtọ̀ nínú bí wọ́n ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọn ò sọ̀rọ̀ fún wọn nípínlẹ̀ náà, torí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ìjọba àpapọ̀ ni wọ́n sọ wípé ni wọ́n ń jà fún. kí lẹ rò pé kò jẹ́ kí ó kan irú àwọn ìpínlẹ̀ bíi àwọn tí wọ́n tún lọ ń yáwó fún yìí? ṣé ẹ pé Tinubu ti sọ wípé kò sí nǹkan tí ó jọ ẹ̀yáwó lórí nígbà tí wọ́n bá wà ní orí àlééfà, ṣé àwọn yẹn ti yapa ni àbí bó lẹ rò pé ọ̀rọ̀ náà jẹ́ gan? irú ọ̀nà ìjọba tá à ń gbà ó fún àwọn gómìnà lágbára láti bójútó state wọn lọ́nà tó jẹ́ wípé ìjọba àpapọ̀ kò lè máa sọ fún wọn pé báyìí ni wàá ṣiṣẹ́ báyìí kọ́ ni wàá ṣiṣẹ́. tán bá ní kí wọ́n wo dáadáa nípa ọ̀rọ̀ owó yíyá tí àwọn tí wọ́n lọ ń ya owó tí wọ́n ń yá, wọ́n á ṣe ìwádìí wípé àì lè fi ọwọ́ ẹni síbi tí ọwọ́ ń gbé ló mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn kó lọ máa yáwó. owó tíjọba àpapọ̀ tó ń pín fún wọn kí ló fi ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ gómìnà ló jẹ́ wípé wọ́n kàn wà ń bẹ̀ láti sáré wá sàbújá kan wá gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ ni. mélòó nínú wọn ló ṣe ìgbìyànjú láti mú kí àwọn èèyàn wá dá ilé iṣẹ́ sílẹ̀ ní ibi tí wọ́n ń bójútó táwọn èèyàn á fi ríṣẹ́ ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ gómìnà ló jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé kò ń lè ronú jinlẹ̀ nípa nǹkan tí wọ́n lè ṣe láti mú kí orílẹ̀-èdè tàbí ibi tí wọ́n bá ń bójútó kó tẹ̀síwájú ju bí wọ́n ṣe bá lọ. kán sáré wá sàbújá kán wá gbowó tán bá gbowó nǹkan kí wọ́n fi ń ṣe. àṣeyọrí ìwo lọ́n fi ń ṣe. tó bá yá wọn á sọ wípé wọ́n fẹ́ ṣe commission of project. ìgbà tí wọ́n bá ń ṣe ibo ló ti ń ṣe commission. ó máa ń bí mi nínú, ó máa ń dàbí ìgbà wípé wọ́n ń pàkúta sí gàrí ló ṣe máa ń rí lójú mi tí mo bá gbọ́ wípé wọ́n ṣe ojú ọ̀nà tó jẹ́ pé wọ́n á ṣe láàrin oṣù méjì oṣù mẹ́ta kòtò àti gegele tó ti gbójú ọ̀nà náà. so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní gómìnà wọ́n mọ ìdí tí wọ́n ṣe jẹ́ gómìnà, agbára lọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń wá.
ó jẹ́ nǹkan tí ó máa ń dùn mí tó jẹ́ wípé ìgbà tá a bá ń sọ̀rọ̀ pa àfẹ́ yan adarí ẹni tó bá ti lówó lọ́wọ́ tó ń fáwọn èèyàn ní 1 naira 2 naira làwọn èèyàn máa dìbò fún báwo lẹni náà ṣe máa dépò tá a mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì tá a mọ nǹkan tó yẹ kó ṣe tó fi jẹ́ wípé kò ń ṣòwò ló máa yá tá a fi sọ pé òun fi ń ṣèjọba owó tán ń gbà lábùjá kí wọ́n fi ń ṣe. ǹjẹ́ ìwà rò wípé ó yẹ kí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC kí wọ́n dá sí ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ àbí ṣé ẹ rò pé ó yẹ kí wọ́n dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ tí yóò mọ bójútó àwọn ìpínlẹ̀ ni. ṣe rí tá a bá ní ká sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ tó ń jà fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti da lórúpọ̀ mọ́ ṣàpàtì kò ságbára lọ́wọ́ wọn mọ́ bíi ti tẹ́lẹ̀ ayé ìgbà kan làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà máa ń jà ní tòótọ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń pariwo tán ń sọ ọ̀pọ̀ lóríṣiríṣi kan ẹ máa fojú sùnùkùn wò pé ọ̀pọ̀lọpọ̀ wọn fi tinútinú jà bó ṣe yẹ kán jà fáwọn akẹgbẹ́ wọn kán má sọ pé wọn rọ́rọ̀ sọ. ni wọ́n ṣe ń sọ̀rọ̀ fìtàfìtà. agbára tó wà lọ́wọ́ àwọn gómìnà tó wà lọ́wọ́ ìjọba agbára náà ń lò tí wọ́n fi ń kọ àwọn tí wọ́n jọ wà lẹ́gbẹ́ òṣìṣẹ́ yẹn sẹ́yìn ẹ̀wọ̀n tán ń kọ ẹ̀yìn wọn síra wọn tó fi jẹ́ pé nígbà tá a bá lọ síwájú tá a lọ sẹ́yìn wọn ò ní fohùn kan sọ̀rọ̀ so wọ́n kàn wà ń bẹ́ẹ̀ lásán ká má ní wọn sọ̀rọ̀ ni. ó wù mí pé kí ẹ lè ṣàlàyé kó pọ̀ lórí ọ̀rọ̀ NLC because ní tó máa ní kèmí wò báyìí ẹ̀yin ara lé mi á sọ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ ni ìjọba àpapọ̀ ṣe sọ wípé wọ́n fún ní 35,000 kún owó oṣù wọn pé wọ́n sì máa san fún wọn fún odidi oṣù 6. Kí ló dé tó wá jẹ́ pé ìgbà yìí náà ni àwọn ìpínlẹ̀ tí àwọn gómìnà wọn tí wá lọ ń yáwó lọ́wọ́ àwọn báǹkì ṣé kò rí bákan tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ kí ló tí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n lè bá wọn kọjú ìyà tí wọ́n bá wọn fẹ́ débi tó fi ń jẹ́ pé wọ́n jẹ owó oṣù tọ́ṣẹ̀ lọ ń yáwó fún wọn. ẹ wo ẹ̀yin ará lé ó wù mí kí a sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ṣùgbọ́n àkókò tí kò wà ní papamọ́ra ẹ jẹ́ kí àlejò wa kí sáré bá wa dágbére fẹ́yìn ará lé ká tó kúrò lórí ètò. ẹ̀yin ará lé àwọn ìgbìyànjú wa kò ń ṣe lásán o kò dẹ̀ ní já sásán mo kí àwọn olùkọ́ wa fún àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ ọmọ olùkọ́ ni mí mo kí àwọn òbí mi fún bí wọ́n ṣe ṣègbìyànjú tí wọ́n ti fẹ̀yìntì báyìí ẹ̀yin olùkọ́ ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín o. àmín àmín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ̀yin olùkọ́ ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín torí èyí tó pọ̀ jù wá lórílẹ̀‐èdè Nàìjíríà tábà lólùkọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n á ní gẹ́gẹ́ bí àbúrò á ní gẹ́gẹ́ bí bàbá àbí ìyá gbogbo làálàá yín gbogbo rẹ̀ kò ní já sásán gbogbo ibi tí ire yín wà tó kó dọ́wọ́ ìjọba náà àwọn ọ̀run wọn gbà jáde fún yín ẹ ṣeun èmi náà ni ọmọ yín PREVAIL KOLADE ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ń lọ tẹ̀sí mọ̀ wípé ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ dédé aago 4 sí aago 5 ni a máa ń ṣe ètò Ó ń gbóná fẹlifẹli tó bá dùn mọ́ yín ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ èmi ni tiyín ní tòótọ́ PREVAIL KOLADE ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní ó jọ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ gan. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òfin fẹ́ kọbi ara sí ẹni. ìdásórí ètò Ó ń gbóná fẹlifẹli lórí KAFTAN TV.